Prophet Nasri Israel ti fọ̀rọ̀ ránṣẹ́ sí Sunday Igboho olóyè Sunday Igboho àti Gani Adams pé bó bá jẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ gbòmìnira fún Yorùbá nation kí wọ́n dáríjì ara wọn kí wọ́n yé bára wọn jà mọ́ kàn jẹ́ káwọn ọmọlẹ́yìn wọn tì wọ́n. Kí ni bàbá yìí sọ fún àwọn pásítọ̀ Adeboye àti àwọn pásítọ̀ ńláńlá nílẹ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ ìfìmọ̀ṣọ̀kan bí Kristẹni ṣe máa tẹ̀síwájú? Kódà wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ Bishop Oyedepo tí wọ́n ní wọ́n rìtáyà pásítọ̀ Adeboye. Ẹ wo nǹkan tí bàbá yìí sọ ń pọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o. Bẹ́ẹ̀ ni ṣé wọ́n ló dáa ṣé wọ́n ní kò dáa? Ẹ wo inú fọ́nrán yìí kẹ́ ẹ mọ gbogbo ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ rìtáímẹ̀ǹtì pásítọ̀ Adeboye. Kí ni wòlíì Nasri wá sọ o nípa Ooni Of Ife àti gbogbo ibi tí wọ́n ń pe Ooni Of Ife sí? Kí ni wọ́n ló máa ṣẹlẹ̀ bí Ooni Of Ife ò bá ṣọ́ra? Kí ni wọ́n ní kí Ooni Of Ife ṣe lórí gbogbo ibi tí wọ́n bá ń tẹ̀ sí, tí wọ́n ń lọ, tí wọ́n yìn báyìí tí wọ́n sí lọ́tún lósì? Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Màá dẹ̀ wá ṣiṣẹ́ lórí àánú àti ògo tí ń bo àṣìṣe àti àléébù. Àṣìṣe yẹn ni màá kà ṣiṣẹ́ lé lórí. Àwa dúró de ìrọ̀lẹ́. Kí n tún lọ sí ohùn Olúwa. Ohun tí mo fẹ́ ṣe yìí mi ò ṣe rí o. Mi ò mọ ohun tí wọ́n lè pè káwọn tí ò bá sínú ẹ̀mí mọ́. Ṣùgbọ́n mo ṣe èkíní nítorí pé mo jẹ́ ọmọ Yorùbá. Èkejì, ohunkóhun tó bá ṣẹlẹ̀ lọ́la, àwọn ọmọ wa ń bọ̀ wá bá. Àwọn tí mo fẹ́ bẹ̀ lónìí tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ìjọ bá mi bẹ̀ wọ́n. Ẹni èkíní, Ooni Of Ife. Kí ni mo pè é? Ẹni èkejì, Sunday Igboho àti Gani Adams. Ẹni ẹ̀kẹta ni àwọn bàbá Adeboye, Kúmúyì, bàbá Ọládélé, gbogbo àwọn bàbá nínú Olúwa. Ẹni ẹ̀kẹrin ni gbogbo ẹni tẹ́ wà bí àti àwọn ọmọ Ọlọ́run tó máa ń fọ́lò mi lórí mídíà. Àwọn ọmọ Ọlọ́run tó ń fọ́lò mi lórí mídíà ẹ̀ mo kọ́kọ́ fẹ́ kúnlẹ̀ bẹ̀ àti gbogbo yín tẹ́ wà bí. Ìkúnlẹ̀ tí mo dẹ̀ fẹ́ kúnlẹ̀ bẹ̀ yín ni wípé kí n tó kúnlẹ̀ yẹn. One, tí ẹ bá rí i pé mò ń wọ aṣọ tó ní pupa lónìí àbí ohunkóhun tó jẹ́ pupa, ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni pé tí n bá ti fẹ́ ṣe ìpàdé Olúwa gbèjà abiyamọ ní oṣooṣù kí n máa wọ ohun tó ní pupa láti ìbẹ̀rẹ̀ ayé mi. Kejì, aṣọ tó bá túmọ̀ sí aṣọ ìjà ogun. Tó ìran wòlíì pé láìpẹ́ nǹkan pupa. Ìyẹn nọ́mbà 1. Ìdí tí mo fi ń wọ ọ̀kan pupa lónìí, ohùn Olúwa àwọn ọmọ ogun. Nọ́mbà 2 tí mo fẹ́ torí ẹ̀ bẹ̀ ẹ̀yin àyànfẹ́. Tí ẹ bá rí i pé ìmúra mi kan mẹ́sẹ̀gì mi kan ní àléébù, ẹ kọ̀rẹ́ẹ̀tì mi. Bí ẹ bá lè sọ ní gbangba, ẹ kọ sí lẹ́tà àbí lórí mídíà àtàwọn tó ń gbọ́ mi lórí mídíà, ẹ ṣe kọ́mẹ̀ntì. Mo bẹ̀ yín ní ìyọ́nú Ọlọ́run. Mo bẹ̀ yín, ẹ má jẹ́ n ṣubú, ènìyàn ni mí. Olúwa yóò wà pẹ̀lú wa. Ẹ dìde.
ẹ̀bẹ̀ mi àkọ́kọ́ fún gbogbo yín àtàwọn ọmọ Ọlọ́run tó ń fọ́lò mi. Ẹ̀bẹ̀ tí bàbá Ooni leléyìí, bàbá Ooni of Ife, ọba ilẹ̀ Yorùbá. Mo sì fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ jẹ́ ká rí bá a ṣe ń bẹ̀ wá. Gbogbo àwọn ọmọ Ọlọ́run ká jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ àwọn tó súnmọ́ wọn. Ní gbogbo ọba ilẹ̀ Yorùbá, onírú ìtàn ló lè jáde. Ọba Ooni of Ife ní orí ọba ilẹ̀ Yorùbá. Oko ẹ̀sìn tó bá ba lónìí àbó ba lọ́la, ó bá ìran Yorùbá. Kí ni mo fẹ́ bẹ̀ fún láàárọ̀ yìí? Ẹ̀bẹ̀ àkọ́kọ́ ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó ń lọ lórí mídíà tá à ń rí, àwọn tó bá súnmọ́ tí wọ́n mọ̀ ká jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ wọn kó dákun. Gbogbo ìjọ yìí ń bẹ̀ kó dákun, kó bu ọlá fún orí adé ilẹ̀ Yorùbá, kó bu ọlá fún orí adé ilẹ̀ Yorùbá. Gbogbo orí òkè yìí ń bẹ̀ káwọn ọmọ Ọlọ́run jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ibi tó ń lọ tá à ń rí àti báwọn èèyàn ṣe ń súnmọ́ ibì míì. Ó lọ bìkan láìpẹ́ mo rí tí Gani Adam wá bàbá ẹ̀ wọ́n ṣe báyìí dé ètè kan, àga tó jókòó síbẹ̀ wọ́n tẹ̀ pípí ẹ̀ bá ga Ọ̀ọ̀ni, obìnrin míì wá fọwọ́ kọ lọ́rùn bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe nísìnyí ó lè nídìí tó fi ń ṣe o, ṣùgbọ́n kó wo ti ọjọ́ ọ̀la, kó dákun ibikíbi tó bá máa lọ kó make sure pé there is a proper honour. Kó má torí ìgbà tó bá yá ọ̀pọ̀lọpọ̀ ibi tó lọ yẹn wọ́n tó lè wá fi yẹ̀yẹ́ adé yẹn. Kó dákun ẹ dìde lórí ẹsẹ̀ yìí. Tó bá wùn kó gbọ́, bó bá wùn káwọn ọmọ Ọlọ́run jẹ́ kó rí ìta ṣe fún yìí. A bẹ̀, a fi gbogbo orí adé ilẹ̀ Yorùbá fi bẹ̀ kó dákun, kó bu ọlá fún orí adé ilẹ̀ Yorùbá yẹn. Ẹ ṣàlélóyà ńlá o. Ẹni èkejì tí mo fẹ́ bẹ̀ tí màá la sọ wọn Olúwa, Gani àti Sunday Igboho. Ẹ má jẹ́ ìtàn yín, ẹnìkan ṣoṣo ò lè gba orílẹ̀-èdè tó bá jẹ́ lóòótọ́ àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Níbi tí agbára méjì bá ti ń jà, koríko ibẹ̀ ní í ṣe kínni. Tó bá kí wọ́n jẹ́ kí Sunday Igboho gbọ́ ohun tí mo sọ yìí àti Gani Adam, kí Gani Adam kó mú ara kó rí pé àgbà lòun, kó fara gba gbogbo. Kí Sunday Igboho rí pé ọmọdé lòun, pé ọmọdé òun máa padà di àgbà. Àwọn méjèèjì orí òkè yìí kúnlẹ̀ bẹ̀ wọ́n ní ìyọ́nú Ọlọ́run, kí torí ilẹ̀ Yorùbá, kí Sunday Igboho yéé pe Gani Adam lẹ́jọ́, kí Gani Adam yéé pe Sunday Igboho lẹ́jọ́. Tó bá jẹ́ lóòótọ́ wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá ṣe kí ni o, kó ló kókó lóko ẹrú. Ẹnìkan ṣoṣo ò lè gbòmìnira ìlú o, ìṣọ̀kan la fi ń sorí èsùn. Ká dákun àtọ̀tún àtòsì, ká má gbọ́ ti àwọn followers wọn, ká wọ ọjọ́ ọ̀la. Àti nígbà tí Onítìrú ń ṣe tiẹ̀, Sunday Igboho ń ṣe tiẹ̀, Gani ń ṣe tiẹ̀, ẹ̀dẹ̀lẹ̀ fẹ́ gbòmìnira, irọ́ ló wà. èyí máa wà lágbára báyìí o, ẹ̀yin èèyàn wa, ó lágbára. Bẹ́ẹ̀ kí mo ló wà ń bẹ̀ yìí o, irọ́ ló wà ń bẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ ni kí Sunday Igboho kó reverse, kí Gani Adam kó ṣe kí ni o, kó reverse, kí gbogbo wọn kan dáríjì ara wọn. Ẹ dìde lórí ẹsẹ̀ wọn. Tí ó bá wùn wọ́n, nǹkan míì náà lè fún tí mò ń ṣe yìí rò, ṣùgbọ́n mo ṣe bí ẹ̀mí Ọlọ́run ṣe kí ni o, tó fi sọ́kàn. Ẹ̀kẹta, àwọn tí mo fẹ́ bẹ̀rẹ̀, gbogbo àwọn olórí wa nínú ìgbàgbọ́ kan dákun, látòrí àwọn bàbá Adeboye, Kúmúyì, Oyedepo,
àwọn bàbá Ẹ̀sáyà, bàbá Ẹ̀sọ́lá, gbogbo àwọn bàbá wa nínú ìgbàgbọ́ kàn dákun. Gbogbo orí òkè yìí bẹ̀ wọ́n. Kí ni ìdí ta torí ẹ̀ bẹ̀ wọ́n? Ó ní wípé kí wọ́n wò pé láàárín 100 ọdún síbi tí a wà yìí, bí Kristẹni ṣe ń lọ yìí, ṣé kò ní wàhálà? Nígbà tí ò sí ìṣọ̀kan láàárín ara wọn, tó jẹ́ báìdè nìkan ni wọ́n ṣe kíni o, wọ́n bára wọn ṣe. Tó bá ti di báìdè, gbogbo arọ́sọ̀dà ara wọn. Tó bá ṣèṣọ́jí, Ẹ̀sáyà tiẹ̀ ṣe tiẹ̀ níbí, bàbá Adeboye ṣe tiẹ̀ ní Kànbù, Oyedepo ṣe tiẹ̀ ní Ọ̀tà. The same week, kí wọ́n dákun. Ṣebí ọ̀run la fẹ́ káwọn èèyàn lọ. Kí wọ́n dákun, kí wọ́n ṣe iṣẹ́ lórí ìṣọ̀kan ẹgbẹ́ onígbàgbọ́. Ìdí àkọ́kọ́ tí mo fi bẹ̀ wọ́n nìyẹn. Ìdí èkejì tí mo fi ń bẹ̀ wọ́n, màá sọ lórí ìdúró. Ẹ dìde dúró, ẹ jókòó. Ìdí èkejì, ẹgbẹ́ eléyìí dáadáa o. Ìdí èkejì kí n tó lọ sí ohun Olúwa. Ẹ̀yin àyànfẹ́, ìyàtọ̀ wà láàrin ẹni tó gba iṣẹ́ ìjọ àtẹni tó gba iṣẹ́ Olúwa. Ẹ má gbàgbé tí mo fẹ́ sọ yìí, ẹ nótìsì ẹ̀. Ẹni tó gba iṣẹ́ ìjọ lè rìtáyà rẹ̀. 1, by constitution. 2, by health condition. 3, by rebellion. 4, ìjọ lè rìtáyà èèyàn by mistake, àṣìṣe. Bóyá ó ṣàṣìṣe, kí ni a lè pè mistake. Ìjọ lè rìtáyà èèyàn torí ìjọ ló gbà á. But ẹni tó bá gba iṣẹ́ Olúwa, Ọlọ́run èé rìtáyà èèyàn o. Kí ni mo sọ yìí? Ìdí ẹ̀ ni pé Ọlọ́run ò ní déètì tó pé èèyàn. Ọlọ́run ò bá déètì tó pé èèyàn. Nígbà míì Ọlọ́run lè pè èèyàn láti inú oyún, bíi ti Jeremáyà. Nígbà míì Ọlọ́run lè pè èèyàn lọ́jọ́ tá a bí, bíi ti bàbá wa Mọ́sórímọ́ládé. Ọlọ́run lè pè èèyàn lọ́dún 3, 7. Ọlọ́run dẹ̀ lè lọ pè èèyàn ní nǹkan bí ọdún 70, 80, bíi tàwọn bàbá Sẹ̀ndẹ́là, bíi tàwọn bàbá Ọlọ́wẹ̀rẹ́ àti bẹ́ẹ̀. Ọlọ́run ò ní déètì tó fi ń pè èèyàn, kò dẹ̀ ní rìtáyárín dè. Bí Ọlọ́run bá pè èèyàn, nǹkan 3 ló lè rìtáyà rẹ̀. Number 1, bóyá ẹ̀ṣẹ̀ lè rìtáyà ẹni tí Ọlọ́run bá ṣe kíni o, tó bá pè. Number 2, ẹni tí Ọlọ́run bá pè fúnra ara rẹ̀ lè ṣe kíni, ó lè rìtáyà ara rẹ̀, bíi tèlíjà. Èlíjà fúnra ara rẹ̀ ló lóun ò ṣiṣẹ́ mọ́ pé ẹ̀rù Jésíbẹ́lì bá òun, tó ní kọ́ Ọlọ́run ó yan ẹlòmíì. Number 3, àṣìṣe lè rìtáyà èèyàn. Kódà ẹni tó Ọlọ́run bá pè, ikú ò lè rìtáyà rẹ̀. Torí èso lè rìtáyà, ikú ò lè rìtáyà àṣìṣe, ẹ̀ṣẹ̀ àbí òun gangan. Torí kí nìdí tí ikú ò lè fi rìtáyà ẹni tó Ọlọ́run bá pè? Ni wípé Èlíṣà ó kú lẹ́yìn ọdún kan, eegun rẹ̀ ó tó ṣiṣẹ́ Olúwa, ó tó jí òkú ọmọkùnrin dìde. After tó ti gbè, tó ti rà, eegun rẹ̀ tó ṣe kíni o. Bíbélì jẹ́ ká mọ̀ pé bí Énọ́kù ti kú ni, ó fọhùn síbẹ̀. That is why àwọn ọmọ Ọlọ́run, àwọn ẹni ìpè tó tọ́ tán bá kú, àwọn tó gbàgbọ́ wọ́n lè lọ bẹ́rì wọn wá rí iṣẹ́ ìyanu. Torí pé ọmọ Ọlọ́run kì í kú, wọ́n sinmi fún ìgbà díẹ̀ ni. Ìtí mo fẹ́ fàyọ tí mo fi ń bi àwọn bàbá báyìí, wọ́n lè máa rìtáyà ọmọ ẹlẹ́yìn wọn by one reason and others. Ṣùgbọ́n kí wọ́n kàrò kankan. Ìtí wọ́n fẹ́ rò yẹn ni pé, tí mo torí ẹ̀ ń bẹ̀ wọ́n ni pé, ẹ kọ òwe mi lẹ̀. Òwe tí mo fẹ́ pa yìí, ẹ kọ lẹ̀. Ojú tẹ́ rí
kò rí ẹ̀yìn bọ̀tẹ̀ ẹ̀yìn rí wájú. Ẹ̀gbọ́n tí mo sọ kí mo sọ yìí, ojú ò rẹ́yìn ṣùgbọ́n ẹ̀yìn ṣe kí ni o, ó rí wájú. Kí ni ìdí tí mo torí ẹ̀ sọ bẹ́ẹ̀? Ni wípé lóòótọ́ mo lè kú lónìí kí ni mi ò rí tí yóò ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ̀yìn mi máa mọ ohun tó ṣẹlẹ̀. Ẹ gbọ́ ìdí tí mo torí ẹ̀ sọ. Bàbá ẹni tó ṣiṣẹ́ tó lágbára jù lẹ́yìn àwọn bàbá lọ́lá, àwọn bàbá bẹ́ẹ̀, Ìdà Òòṣà, bàbá Ìdà Òòṣà ló ṣiṣẹ́ tó lágbára jù. Bó ṣe kú, ó gbé iṣẹ́ ìránṣẹ́ lé ìyàwó rẹ̀ lọ́wọ́. Àwọn bàbá Ṣẹ̀ndẹ́là wọ́n kú, wọ́n gbé iṣẹ́ ìránṣẹ́ lé àna wọn lọ́wọ́. Àwọn bàbá Ọbádáre kú, wọ́n gbé iṣẹ́ ìránṣẹ́ lé ọmọ wọn ní ọwọ́. Bọ̀tì lóòótọ́ ni iṣẹ́ ìránṣẹ́ yẹn wà, bọ̀ só dàbí ìgbà tí bàbá yẹn gangan ṣe kíni o, tí wọ́n wà láyé. Tó bá jẹ́ pé ọmọ bàbá Akíndayọ̀mí ló gbéṣẹ́ ìránṣẹ́ fún àbẹ́ ara ilé ẹ̀, ó ṣeé ṣe kí Rìdíìmù má tó ibi tí ó dé yìí. Bí wọ́n bá torí pé wọ́n fẹ́ gbéṣẹ́ ìránṣẹ́ fún ọmọ wọn, aya wọn, ẹ̀gbọ́n wọn, àwọn làwọn níṣẹ́ ìránṣẹ́, tá wá rìtáyà àwọn ọjọ́ ọ̀la wọn nígbà tí ọmọ 80 years ò tí rìtáyà, tó rìtáyà ọmọ 65, 70 rìtáyà, ó rìtáyà àwọn ará ẹ̀yìn ẹ̀. Kí wọ́n rò dáadáa o, kí wọ́n tó tún rò. Ọ̀rọ̀ mi ó lè bí wọn nú o, bọ̀ kí wọ́n kàrí bí ọ̀rọ̀ ọmọdé. Hallelujah. Mósè ò rìtáyà Joshua, Elijah ò rìtáyà Elisha, Jésù ò rìtáyà Pétérù. Èmi ò mọ bí táwọn bàbá ti ń rí ká máa rìtáyà ọmọ ẹlẹ́yìn wọn, káwọn dẹ̀ máa ṣiṣẹ́ lọ. All is well. Mi ò gàn wọ́n o, mo bẹ̀ wọ́n ni níwájú Ọlọ́run kí wọ́n tún tí wọ́n ṣe ìró pé lẹ́yìn 100 years to this time, kí ni yóò ṣẹlẹ̀ sí iṣẹ́ ńláńláńlá tí wọ́n ti ṣe wọ̀nyí. Ẹ jókòó, ẹ pàtó fún Jésù. Kí lẹ rí sọ sọ́rọ̀ yìí ẹ̀yin èèyàn wa? Drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Àlọ́ fún polówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.